Mo máa gbà wá níyànjú. Àkọ́kọ́ mo máa ń sọ pé ẹ má dìbò fún mi torí pé mo jẹ́ ará àdúgbò yín àbí mo jẹ́ ọmọ ìlú inú mentality tèmi kọ́ yẹn. Tèmi ni pé ẹ dìbò fún wa, ẹ dìbò fún mi torí tí mo gbé dání, torí pé n tí ó tẹ àwùjọ síwájú lèmi gbé dání, pé ká mú àyípadà bá ìjọba ṣíṣe, ká gba ìjọba fún aráàlú. Ìdébè fi ń díje nìyẹn. Àkọ́kọ́ ni irú ká gba ìjọba fún aráàlú, ara commitment mi aláwọ̀kọ́ ni. Commitment ẹlẹ́ẹ̀kejì ni pé ká rí pé ìbáṣepọ̀ tó dán mọ́rán wà láàrin mùsùlùmí, kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn àbáláyé, tó fi jẹ́ pé láwọn àfojúsùn pàtó tá a fẹ́ jọ ní káwùjọ wa lè tẹ̀síwájú yàtọ̀ sọ́rọ̀ ẹ̀sìn. Ẹlẹ́ẹ̀kẹta ni pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan, gbogbo sálárì mi gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun, àwọn àgbàlagbà ìpínlẹ̀ Ọ̀ṣun náà pè ní senior citizens la máa fi ṣe ìrànwọ́ fún nígbà tí mo bá ti ń gbà. ẹnìkan lómi tiẹ̀ lè sọ pé àwọn kan báyà nìkan arẹ́gbẹ́ pé dáàbò kan sọ bẹ́ẹ̀ gbọ́ fẹ́ kó omi ogbó ní tiwọn ò rí bẹ́ẹ̀. Ìdí tí wọ́n dẹ̀ fi lè rí bẹ́ẹ̀ nípa ti láwọn ètò tó yẹ tó yẹ pé tí náírà kan yín bá sọnù ẹ̀ lè kó ẹsẹ̀ tó wà níjọba. Àkọ́kọ́ àníkàn tá à ń pè ní Ọ̀ṣun resident database tàbí dásílẹ̀ database ẹni ó jẹ́ ká mọ iye ọmọdé, iye àgbà, iye ọkùnrin, iye obìnrin, tó fi jẹ́ pé ìyẹn gan rìn ètò ààbò wa lọ́wọ́. Á mọ ìyẹn àwọn èèyàn tó wà lágbègbè kan àdúgbò kọ̀ọ̀kan, ló fi jẹ́ pé àmọ́ àwọn ètò tá a fẹ́ ṣe fọ́kùnrin, tá a fẹ́ ṣe fúnbìnrin, tá a fẹ́ ṣe fọ́mọdé, tá a fẹ́ ṣe fágbà. bó ti ṣe la àwọn ètò ọ̀hún sílẹ̀ nìyẹn o lọ́kọ̀ọ̀kan èjèèjì. òun ti kọ́mẹ́dì Ọlájídé Ẹ̀sán, ọmọ ẹgbẹ́ òṣèlú African Action Congress, ẹni títún ṣe olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, sọ ni pé ìgbé ayé rọ̀ fáwọn èèyàn ìpínlẹ̀ náà ni ó jẹ́ ẹgbẹ́ òṣèlú AAC lógún. Kọ́mẹ́dì Ẹ̀sán ọ̀dọ́ ni o, bẹ́ẹ̀ ló ń náà wà lára àwọn ọmọ ẹgbẹ́ tó nígbàgbọ́ dára nínú Ọmọyẹlé Sowore, ẹni tí ṣe olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. nínú ọ̀rọ̀ ẹ̀ náà ló ṣàlàyé lẹ́kùnrẹ́ fún tẹlifíṣàn fún àwọn Yorùbá nípa alájọrí ohun tí ó mú tarabọ ètò òṣèlú tó ń ti yàtọ̀ láti fẹ́ bá ìdarí ètò ìṣàkóso ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹnu nìkànlá àti gbọ́pọ̀n èyí náà ni ohun tí ọba wa sọ o. Orúkọ tèmi ni Ọlájídé Ẹ̀sán, mo jẹ́ olùdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbí ní abẹ́ àsíá ẹgbẹ́ African Action Congress, èyí tí a dá sílẹ̀ láti pàṣẹ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore. Ìrìn àjò mi sínú òṣèlú, àkọ́kọ́ mo ti wà nínú ẹgbẹ́ African Action Congress láti ọdún 2018, láti ìgbà tí a ti dá sílẹ̀ ní local government mi dẹ̀ tó rè. Mo ti jẹ́ coordinator ẹgbẹ́ yìí ní ọdún 2018. Ilé tó dàbí rẹ̀ ni pé a rí wípé gbogbo àwọn ẹgbẹ́ tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà, ìṣèjọba wọn ò sí bẹ́ẹ̀ yàtọ̀, àwọn ojú tẹ̀ ń rí àtàwọn orúkọ ẹgbẹ́ ló yàtọ̀, ṣùgbọ́n ètò ìṣèjọba wọn kò sí bẹ́ẹ̀ yàtọ̀. Ṣùgbọ́n ẹgbẹ́ African Action Congress jẹ́ ẹgbẹ́ tó ti ní nàá tẹ̀lé láti tẹ àwùjọ síwájú, láti mú àyípadà rere bá ayé ọmọdé, bá ayé àgbà, bá ayé ọkùnrin, bá ayé obìnrin. A dẹ̀ ti ní àwọn ètò ọ̀kan ọ̀jọ̀kan láti rí wípé a mú àyípadà rere bá ayé aráàlú bí ó ṣe jẹ́ nìyẹn. Àkọ́kọ́ bí ẹ ṣe rí mi gẹ́sẹ̀ mi jẹ́ tó jẹ́ oníjàgídíjàgan, kò rí bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ yìí pé àwọn ìgbà míì wà téèyàn máa ń ní ìtara sí ọ̀rọ̀ orílẹ̀-èdè nípa bí nǹkan bá ṣe lọ tí ó jẹ́ pé kò tẹ́ èèyàn lọ́rùn. Ó lè hàn nínú bí èèyàn ṣe ń gbé ìgbésẹ̀ tí ò ní í ṣe pẹ̀lú pé èèyàn ṣe jàgídíjàgan, ṣùgbọ́n nípa pé èèyàn fi ẹ̀hónú hàn nípa kùdìẹ̀kudiẹ tó wà nínú ètò ìṣèjọba ní àwùjọ wa. Tí a bá dẹ̀ wọ́ ẹ̀rí wípé tí wọ́n ń pè ní òṣèlú gangan ó ní í ṣe pẹ̀lú pé kéèyàn òṣèlú, bí wọ́n bá dẹ̀ fẹ́ ṣèlú, èèyàn gbọ́dọ̀ ní ọ̀nà láti mú àyípadà rere bá ayé aráàlú. So àwọn ìgbésẹ̀ yìí là ń gbé. Ẹgbẹ́ tá à ń lò tá à ń pè ní TIB, tí a fi ń jíjà, tá a fi ń ran àwọn èèyàn lọ́wọ́, tá a fi ń gbé àwọn èèyàn níjà, òun yàtọ̀ sí ẹgbẹ́ African Action Congress. Èyí ló ti kọ́kọ́ wà, ṣùgbọ́n a rí pé jíjà fẹ́tọ̀ọ́ ọmọnìyàn nìkan kò lè tó níwọ̀n bàgbà tá a rí pé ìwà àbàjẹ́ gbogbo láwùjọ wa la ṣe dá ẹgbẹ́ yẹn sílẹ̀, tó fi jẹ́ pé a lè rí ọ̀nà kan pàtó láti mú àyípadà rere bá àwùjọ wa àti bá ayé aráàlú bí ó ṣe jẹ́ nìyẹn. Tẹ́ ẹ bá wò ẹ rí i pé wọ́n máa ń pe kíní kan ní standard nínú ètò ìṣèjọba. Tẹ́ ẹ bá wo bẹ́ẹ̀ ṣe ìjọba káàkiri orílẹ̀-èdè àgbáyé, a rí i pé kò sí bẹ́ẹ̀ sí ọ̀nà tó kójú òṣùwọ̀n nípa ṣíṣe ìjọba. Ìfún ìjọba wá ra wọn sí àkànṣe tá à ń ṣe láwùjọ, ọ̀pọ̀lọpọ̀ wọn gan kò bá ayé òde òní mu. Àwọn ètò tẹ́lẹ̀ ní ìjọba ṣe lórílẹ̀-èdè Nàìjíríà ti dàbí nǹkan tó ń tẹrí aráàlú ba, tó ń tẹrí àwùjọ ba, tó fi jẹ́ wípé ó ti fi àwọn èèyàn sí ipò dìbò kó ṣebẹ̀, tó jẹ́ pé wọ́n ti fóúnjẹ àwọn èèyàn síbi tó há. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ yan olórí, ká dìbò lọ́nà tó yàtọ̀, ká lè bá àláwùjọ tó yàtọ̀. Tẹ́ bá wà àwùjọ wa lẹ́nu, nǹkan ọ̀rọ̀ ọmọdé lọ́rùn, ọ̀rọ̀ ọkùnrin lọ́rùn, ọ̀rọ̀ àgbà lọ́rùn, ọ̀rọ̀ obìnrin lọ́rùn, ṣùgbọ́n ṣé bá ṣe máa bá lọ nìyẹn.
so a rí pé kò yẹ kí gbogbo wa ká sùn ká kọrí síbì kan náà a kàn lè máa ṣàròyé lásán bí ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn Christian wa ní a lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kórè ọ̀fẹ́ máa pọ̀ sí a lè máa dìbò ká máa yan lórí lánàá tá à ń gbà yàn káwá retí káwùjọ owó tẹ̀síwájú eléyìí ò lè ṣeé ṣe la fi wò pé a gbọ́dọ̀ yan olórí tí nǹkan yé tí àwọn ìṣòro àti ìpèníjà tá a ní láwùjọ wa tó yé tó dẹ̀ lè ṣe àgbékalẹ̀ ètò tó yẹ láti mú àwọn akùdé àbáwọn ìṣòro àti ìpèníjà yìí láti mú kúrò ní àwùjọ wa àti nínú ètò ìṣèjọba eré tó dàbí rẹ̀ ni pé tá a bá rí pé àwọn tó ń ṣèjọba wọ́n ń ṣèjọba bí ìgbà téèyàn ń ṣe okòòwò ni ìjọba orílẹ̀ Nàìjíríà dàbí okòòwò tó jẹ́ wípé àwọn tí ó ní ètò tó ní ọgbọ́n tó ní ìmọ̀ àfi ààyè gbà wọ́n àwọn tó rówó là tó lówó tí ó pè lásìkò là ń rò pé wọ́n ní àmúyẹ tó láti jẹ́ adarí tẹ́ bá wò jíjẹ́ adarí ò ní ṣe pẹ̀lú iye tó ní àkáǹtì kò dẹ̀ ní ṣe pẹ̀lú pé bóyá o gbúdọ̀ hu ewu kó hun ló ń fún lórílẹ̀‐èdè Nàìjíríà tá a dẹ̀ wá tá a bá wà tá a ti sọ pé nínú tàbá tó sì tó gbìyànjú díẹ̀ a rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn gan ìgbà yẹn ọ̀dọ́ ni wọ́n ọ̀fẹ́ ìṣòro kẹrin lè tó pé 40 ọdún nínú wọn ṣùgbọ́n àtọ́ ń wà ń bẹ́ẹ̀ sí báyìí ẹ rí i pé bámúbámú mo yó ni wọ́n ń ṣe ebi wọn ọkọ̀ pé bí ń pọ́ mẹ́ni kọ̀ọ̀kan tá a bá dẹ̀ wò tẹ́ bá láwọn ètò tó yẹ tẹ́bi ọ̀pọ̀ ọmọdé mọ́ tẹ́bi ọ̀pọ̀ àgbà mọ́ wọn ní máa ráwọn èèyàn kó káàkiri wọn ẹ̀rí tẹ́ máa ń fẹ́ lọ sí ráàlì ìsìn wọn kò rí sílé ìsìn ẹ̀ tó wọ́n pè wọ́n fún ṣùgbọ́n lọ́dọ̀ ẹgbẹ́ tiwa àwọn tó yẹ pọ̀ ọ̀rọ̀ ká lára ni wọ́n ṣe pé àwọn tá à ń fi owó bọ̀nà fún àwọn tó rí pé wọ́n rí pé káwọn fẹ́ káwùjọ kó tẹ̀síwájú káyípadà rere kó wà ní àwùjọ wa àwọn ni wọ́n ń ṣojú ẹgbẹ́ titi wa bí ó ṣe jẹ́ nìyẹn lórílẹ̀‐èdè ìṣèjọba tí ò tọ́ ó ti mọ́ àwọn èèyàn lára tó fi jẹ́ wípé inú àwọn tí ó ń benefit nínú ìṣòro wa láti ń rí adarí ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé àwọn tó dẹ̀ benefit nínú ìṣòro wa wọn lè fún wa solution láìláì ó ti yẹ ká ti rí pé kí ìyẹ̀wò ti ṣí ká ti rí wípé bí àṣẹ ń tó bá yẹ pé orílẹ̀-èdè wa lè tẹ̀síwájú bí àṣẹ ń bá a lọ ó yẹ ká ti rí àpẹẹrẹ wọn ní Jímọ̀ tí ó da àti Àlàmísì òun lẹ́ẹ̀tì mọ̀ àwọn ìjọba tí àwọn tẹ́ ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí ó dàbí ìgbà téèyàn sí ìjọba mọ̀lẹ́bí ni tí wọn ní ojúṣe kan pàtó láti tẹ ayé ọmọdé síwájú láti tẹ ayé àgbà síwájú láti tẹ ayé ọkùnrin àbúbẹ̀rẹ̀ síwájú wọn ní ìlànà kan pàtó so adé òkúkọ yẹ kó máa rí bẹ́ẹ̀ lọ àwùjọ tán bá ti ní population advantage population máa jẹ́ láti tẹ ètò ọrọ̀ ajé wọn síwájú ṣùgbọ́n wọn ní ètò kan gbòógì láti rí pé àwọn tó ń ṣiṣẹ́ gan wọ́n lè àtàjèrè tẹ bá dẹ̀ wò wọ́n láwọn máa ṣàwọn iṣẹ́ kan wọ́n náà ṣàwọn iṣẹ́ arúmọjẹ eléyìí tó gbé máa fi 2 billion ṣe wọ́n lè pè 10 billion tẹ bá wà wọn bìkan tán láwọn ṣe flyover àbí bíríìjì sínsìn báyìí ṣé àdúgbò yẹn gangan ní ìdí bíríìjì èló gangan ní bíríìjì yìí ṣé bíríìjì gan sómi ti international standard tó bá jẹ́ àwùjọ tó lajú ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe yìí ó yẹ káwọn tó ń ṣe gan yẹ kán lọ arrest wọn ni torí pé pínlẹ̀ Ọ̀ṣun mo ti rí pé kán fẹ́ máa ṣe bíríìjì kan máa nílò láti máa script yẹn ṣùgbọ́n bí yẹn náà tún ṣe wá rí ìyẹn gbọ́ tó wá burú tọ̀nà tó wà mẹ́ka ilé gan tó wọlé tó túmọ̀ sí pé bí ìgbà tí wọ́n bá ń recycle failure bọ́ọ̀rọ̀ Nàìjíríà ṣe ní náà tó wà nípínlẹ̀ Ọ̀ṣun fi gbà tẹ́ bá ní failure kan ọ̀dà ẹ̀ tó ń pe failure míì orúkọ ló yàtọ̀ ìṣèjọba àti àníyàn wọn lórí ìjọba ṣe bákan náà ni kò ní ṣe pẹ̀lú pé ká tẹ ayé aráàlú síwájú tí a mọ̀ pé ìjọba tó bá dẹ̀ mọ tó ń ṣe ó yẹ kán invest inú aráàlú because tẹ bá invest inú aráàlú yẹn ní ọ̀tẹ̀ ọrọ̀ ajé síwájú tó ọrọ̀ ajé bá dẹ̀ tẹ̀síwájú láwùjọ bẹ́ẹ̀ fẹ́ gbó orí gan yóò rọrùn fún àtọ́ wà láwùjọ láti san orí inú owó orí ilẹ̀ wà lè mọ sàmúlò pé ẹ fẹ́ ṣe ọ̀nà ẹ fẹ́ ṣe ná ṣùgbọ́n ìjọba tó bá jẹ́ pé owó tẹ́ ń gbà tó jẹ́ bí federal allocation wọn bá lò lọ́nà tí ó dàbí ìgbà tí yẹn make investment bákan náà ni ìròyìn ó ṣe máa rí àwọn kan ní wọ́n jáde wọ́n ní wọ́n sanwó oṣù òṣìṣẹ́ sí achievement ni ẹni tó bá ṣe ẹ kó gbowó èyí ò ní lọ kábọ̀ nínú ṣùgbọ́n tẹ́ bá rí tán bí sòṣèlú lórí ilẹ̀ Nàìjíríà ó ní ṣe pẹ̀lú ẹ̀tàn irọ́ ìwà gàbàgebè ìwà nìkanjọpọ́n ìwà bámúbámú moyó tó a dẹ̀ rí pé gbogbo ọjọ́ ọ̀la tọmọdé tàgbà wọn ti fẹ́ jẹ́ mọ́ tiwọn tẹ́ bá orílẹ̀-èdè ń ṣe ọ̀pọ̀lọpọ̀ owó tà ná lórílẹ̀-èdè owó tẹ́ ń yá láti ìlú òkèèrè ni tó túmọ̀ sí pé ọmọ tán bá bí sí ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí ó ti ń jẹ gbèsè tó súnmọ́ mílíọ̀nù kan ṣùgbọ́n sí bá ṣe máa bá lọ nìyẹn àwọn tó máa lọ ń gbowó yẹn kan wà kàńtébù irú ilé tí mò ń sọ ẹ̀ àwọn míì tẹ̀ǹtẹ̀ láwọn tó wà níjọba lọ́sùn tẹ̀ǹtẹ̀ wọ́n lè rò pé bá kó mò ń bú ni mí ì dè bú wọn òótọ́ ọ̀rọ̀ ni ẹ̀pá àwùjọ wa atúkọ̀ nílò lóòótọ́ afẹ́ káwùjọ wọ́n tẹ̀síwájú ṣùgbọ́n àwọn tí ò ní káwùjọ tẹ̀síwájú àwọn là ń fi sípò adarí àti ipò àṣẹ tí ọ̀dẹ̀ lè má yípadà rere kan bá àwùjọ wa population wa gbọ́dọ̀ sí ń lọ sókè kò sí bí wàhálà ò sí ní máa dé láwùjọ because demand máa wà fún ìjọba tó dáa fún good governance tí kò dẹ̀ sí bẹ́sẹ̀ lè mí ti nídìí àwọn èèyàn tó túmọ̀ sí pé bí ìgbà tí ẹ̀ bá níyàwó tó ń bí máa jọ tí ikọ̀ ọmọ ọ̀dẹ̀ lò òkè automatically wàhálà máa wà bí ọ̀rọ̀ àwọn ìlú ìṣerí nìyẹn aráàlú ló yẹ kẹ́ invest sínú wọn gbogbo àwọn ìgbà tẹ́ bá wà nílùú
tí gọ́vnọ̀ tán ná bí 40 something billion ní gọ́vnọ̀'s office tẹ́ ẹ̀ invest 1.5 billion péré ní sínú agriculture láàrin ọdún. sẹ́lù tẹ́ ẹ bá ti wà tọ́pọ̀ gómìnà ń fi over 2 billion naira jẹun tọ́dẹ̀ náà wọ́ra 80 million naira péré lórí ètò ìlera èèyàn 4.7 million ìlú fi jẹ́ pé tẹ́ bá délé ìwòsàn lélẹ̀ lè rí ordinary paracetamol. ṣùgbọ́n investment táwọn tó wà ń jọba lẹ́ni ti make jù gangan ní propaganda kí wọ́n ṣe nǹkan ẹyọ kankan pọ́n pariwo bíi mẹ́wàá náà ṣe. A nílò láti pa tán pè ní irọ́ àti ẹ̀tàn tì torí ẹ̀ làwa fi ń díje lásìkò ká gba ìjọba fún aráàlú ní tó jẹ́ pàtàkì fún wa ni pé ní tí ò tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ní pé nílé òkèèrè gan ni pé káràlú ní ojúṣe tí wọ́n mọ̀ ṣe afẹ́ kọjá nǹkan tá à ń pè ní participatory tó jẹ́ pé aráàlú ó ní ọ̀nà láti sọ pé tá a fẹ́ rè tí ò sì pọ̀ ní wàá máa làlẹ̀ aráàlú lọ́wọ́ irú ìjọba tá a fẹ́ ṣe nìyẹn tí ò ní ṣe pé lè tí ó kó aráàlú lọ́wọ́ sẹ́yìn tẹ bá wò tán pé democracy Nàìjíríà lẹ́nu àrùmọ̀jẹ́ pọ̀ ń bẹ̀ bí ìgbà tí wọ́n bá sọ pé bá fún ẹ nìkan tó tún fọgbọ́n gbà padà ẹ̀pẹ́ bí kọ́yàn ní wọ́n sì kán dìbò sí kí wọ́n kan sí kan sàrùmọ̀jẹ́ kan ní ẹ lọ kóòtù ta ló wà ní kóòtù ọ̀nà náà wà ní kóòtù sọ̀nà àbáyọ wádà sí bá ṣe máa bá lọ nìyẹn a lò láti mú àyípadà bí ètò ìjọba ṣíṣe lórí Nàìjíríà tá a bá fẹ́ àwùjọ tó yàtọ̀ ní tòótọ́ bí ó ṣe jẹ́ nìyẹn. kí n tó máa mẹ́nu bá ẹni tó jẹ́ àwọn ètò tí mo ní ṣe rí àkọ́kọ́ kò sétò téèyàn lè fẹ́ ṣe téèyàn bá rílì ní òye nípa ibi tí ìṣòro ti ń wá. àwọn tí n táwà fẹ́ ṣe tó wà foundational ni àwọn ò wá láti sọ pé a máa manage the same problem táwọn tó wà ń bẹ̀ manage àfẹ́ try láti yọ àwọn ìṣòro yẹn àti ìpèníjà yẹn àfẹ́ yọkù bẹ́ẹ̀ ni tẹ bá wù ó láwọn tó ń fa ìṣòro kátó tiẹ̀ tó yọ tàwọn ní àwọn ilé tí wọ́n ń gbé àwọn èèyàn jẹ́ àwọn èèyàn gbé ní ọ̀pọ̀ yanturu kátó fi tàwọn yẹn pọ́n tẹ bá wù ẹ rí i wípé láwùjọ wa lénìí ibi tí ìṣẹ́ bá ti wà tí ìyà bá ti wà ìwà ipá ìwà ọ̀daràn máa ń súnmọ́ bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn ò gbé ilé ayé mú ní Nàìjíríà mọ́ wọ́n ń survive ni ẹni tó bá rẹ̀ ti wà ní táǹpẹ̀ ní survival mode kò sí tí ó lè dáwọ́lé kó lè ba lè survive ojúṣe wa níjọba ń ṣe nígbà tí population àwọn ọ̀dọ́ bá ń lọ sókè tí ọ̀dẹ̀ ṣètò iṣẹ́ ọ̀dà àgbà tí wọ́n bá lọ ilé àdúrà sí tó ń gbàdúrà bọ́ náà pèsè iṣẹ́ síbi tí ọba ti sí ilé iṣẹ́ gbóná ti fẹ́ ríṣẹ́ àwọn ọ̀dọ́ tí ọ̀wà níṣẹ́ ìkílẹ̀ fẹ́ kán máa ṣe wọ́n dẹ̀ lọ́wọ́ tó bá di lè lè sùn bẹ̀ ṣẹ́ ìyẹn ìkànnì yẹn ilé tó tó dàbẹ̀ lónìí tàwọn tó ní ti ìwà apá tẹ́ bá wù àwọn ètò àwọn kankan wà tó jẹ́ pé ó ní ọwọ́ ìjọba lè òkèèrè nú ó dẹ̀ ní ọwọ́ àwọn ìjọba wa náà nítorí pé inú àwọn ìṣòro yìí àwọn náà benefit ń bẹ àpẹẹrẹ ni wípé tẹ́ bá dé ìpínlẹ̀ kan tí ìwà apá ti pọ̀ dáadáa sìn owó mọ́ àwọn ìjọba àpapọ̀ tó máa sẹ́ǹdì owó síbẹ̀ dáadáa fún ètò ààbò àwọn gómìnà tó bá wà mẹ́ta bá ti wá tó owó ńláńlá wò nípa ìṣòro ètò ààbò tó ń wọlé yẹn tó yẹn bá ṣé wọ́n fẹ́ mẹ́tò kébù àtò àbọ̀ wà tọ́mọ̀ pé owó yẹn máa dúró wọn ní jẹ́ pé wọn ní fẹ́ kétò àbọ̀ wà torí pé owó yẹn náà máa dúró ìlú fi jẹ́ pé wọ́n benefit nínú ìṣòro wa a nílò láti mọ̀ pé àwọn kan bẹ́ẹ̀ ló ń fa ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tá a ní tá a bá dẹ̀ wò sódìgbà tó bá yẹ pé wọ́n bá ń kọ́ IDP camp káàkiri ní South West ká tó mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà wà ní wàhálà a nílò láti ṣàwọn ètò tó yẹ a nínú àwọn ètò wa ní nǹkan tá à ń pè ní security device tá a máa ṣe tá a ti létò ẹ̀ ńlẹ̀ tó pa a máa fi sí àwọn ilé kọ̀ọ̀kan tó pé bẹ́ẹ̀ bá wà mẹ́sìn ẹ lè sẹ́ẹ̀dì ó lè ní panic button nínú tó pé tá a ti bá panic button yẹn yóò ti notify àwọn elétò ààbò pé ẹbí báyìí nìkan ti ń ṣẹlẹ̀ and secondly nǹkan kan wà tá à ń pè ní georeference data yóò lè jẹ́ ká lè mọ spatial information nípa ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ pé a lè mọ̀ pé a lè ní pinpoint accuracy pé ibi tí nǹkan ti wọ́n á lè lọ síbẹ̀ tààrà àwọn elétò ààbò dẹ̀rẹ́ lọ́dọ̀ tí wọ́n á ní àwọn ètò ààbò yẹn wọn kò ní jẹ́ kó wọ́n jókòó sí inú ọ́fíìsì wọn máa ní àwọn mọ́tò tá à ń pè ní patrol vehicle tó pé ní ìgbàkúgbà tí wọ́n bá ti get alert tàbí notification bẹ́yẹn wọ́n á lọ síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láti lọ ṣètò ààbò tó yẹ a ní nǹkan tá à ń pè ní area surveillance tá a fẹ́ máa ṣe láàmú àti máa fi ṣe àbójútó àwọn agbègbè àtàwọn inú igbó ká lè mọ̀ tán nǹkan bá fẹ́ wà mí kan ṣe báyìí sẹ̀ àwọn tá a máa deploy yìí wọ́n sẹ̀ nǹkan tá à ń pè ní locational data tí ó sọ pé ibi tí nǹkan ti ṣẹlẹ̀ sọ́kùn àwọn yóò lè lọ wọ́n á lè lo data yẹn láti mọ ibi tí nǹkan wá ti lọ ṣàbẹ̀wò sínú ibi tí wọ́n bá ti ṣàwọn àkíyèsí kọ̀ọ̀kan bẹ́yẹn kódà tó fi dórí àwọn mọ́tò èrò a ní ìta fẹ́ kí equip síbẹ̀ àwọn ní nǹkan tá à ń pè ní digital manifest yìí máa jẹ́ kọ́jọ́ pé tó fẹ́ ká ní ẹ̀fẹ́ kúrò láti Òṣogbo lọ sí Ìbàdàn sìn pé tá a ti fẹ́ kúrò níbi àwọn gáràjì tí ìjọba ti approve yóò ti níbi tó forúkọ wọn sí tí wọ́n bá ti já wọn lẹ̀ Ìbàdàn lóòótọ́ wọ́n tó forúkọ gbọ́ ti já wọn Ìbàdàn lóòótọ́ tó túmọ̀ sí pé lójú ọ̀nà tí nǹkan bá ṣẹlẹ̀ tí wọ́n bá ti lè tẹ àwọn kankan nínú àwọn tá a fẹ́ kó sínú àwọn mọ́tò yìí yóò ti sọ pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ wọ́n lè mérí àbí tí nǹkan ti ṣẹlẹ̀
yóò jẹ́ káwọn tètè lè gbégbèsè kó tó di pé àwọn yẹn wọ́n rà àbí wọ́n ní wọ́n ibi tí wọ́n bá wà mọ́ gbogbo àwọn ọ̀kan ọ̀jọ̀kan ètò báyìí òun ni a ní ṣùgbọ́n pàtàkì jùlọ ibi tí àwùjọ tí ìdánilẹ́kọ̀ọ́ gidi bá ti wà tí ẹ̀kọ́ tó yẹ òkúkúrú bá ti wà ìwà apá máa ń jìnà síbẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn làwọn tó hùwà apá tí ètò ààbò tó yẹ bá ti wà kódà ará àdúgbò wọn lè sọ pé àrí alamí arírù kan bá ẹlẹ́tọ́ tó dàbí rẹ̀ ni pé tí a máa ń pa àwọn kan fúlàní tàbí àwọn fúlàní sì wà lórí ìlú wa kò sí gbogbo fúlàní ni ò dá ṣùgbọ́n náà àwọn ètò tá a fẹ́ ṣe ni pé wọ́n tó bá jẹ́ fúlàní tó jẹ́ darandaran lọ́dọ̀ wa o gbúdọ̀ fi orúkọ sílẹ̀ tó bá dẹ̀ forúkọ sílẹ̀ nínú lọ́ndà ìjọba tẹ bá fẹ́ lọ sí region míì ẹ gba permit torí pàtó tó wà mẹ́ẹ̀ á ti mọ iyejú àwọn tó wà mẹ́ẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ á mọ àwọn tá a tọ́ka sí àbáwọn tá a dìrò pé bó lè ṣe jẹ́ ìyẹn ní ọ̀tàn gbogbo òṣòro pé à ń fi màálù jẹko àbá gbogbo àwọn oríṣiríṣi ọkọ̀ ọjọ́ kan ṣòro tó dojúkọ àwọn àgbẹ̀ tẹ bá dẹ̀ wò ṣé lásán làwọn kan náà lọ sínú gbó tẹ́ ń pa àwọn nǹkan oko káàkiri kò sí lásán àwọn ìjọba olùkèrè náà lọ́wọ́ sí because ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ oúnjẹ wa tá à ń pè ní organic wọ́n fẹ́ mú kúrò ńlẹ̀ tọ́gbọ́n wa máa fún wa ní GMO àwọn oúnjẹ tó lè ṣàkóbá fún àgọ́ ara oríṣiríṣi àwọn nǹkan bẹ́yẹn la fẹ́ ṣe lájẹ́ pé àwọn èèyàn wa wọ́n gbé nígbé àlàáfíà. Mo máa gbà wá níyànjú àkọ́kọ́ mo máa ń sọ pé ẹ má dìbò fún mi torí pé mo jẹ́ ará àdúgbò yín àbí mo jẹ́ ọmọ ìlú inú mentality tèmi kọ́ yẹn tèmi ni pé ẹ dìbò fún wa ẹ dìbò fún mi torí tí mo gbé dání torí wípé ntí ọ̀tẹ̀ àwùjọ síwájú lèmi gbé dání pé ká mú àyípadà bá ìjọba ṣíṣe ká gba ìjọba fún aráàlú ìdébè fi ń díje nìyẹn àkọ́kọ́ ni irú ká gba ìjọba fún aráàlú ara commitment mi aláwọ̀kọ́ ni commitment ẹlẹ́ẹ̀kejì ni pé ká rí i pé ìbáṣepọ̀ tó dán mọ́rán wà láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn àbáláyé tó fi jẹ́ pé láwọn àfojúsùn pàtó tá a fẹ́ jọ ní káwùjọ wa lè tẹ̀síwájú àtọ̀sọ́rọ̀ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹta ni pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan gbogbo sálárì mi gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun àwọn àgbàlagbà ìpínlẹ̀ Ọ̀ṣun náà pè ní senior citizens la máa fi ṣe ìrànwọ́ fún nígbà tí mo bá ti ń gbà ẹlòmíì tí ẹ lè sọ pé àwọn kan báyà nìkan Arẹ́gbẹ́ gbẹdàmí kan sọmọ ẹgbọn fẹ́ kó omi ogbó mo ní tí wò rí bẹ́ẹ̀ ìdí tí wọ́n dẹ̀ fi lè rí bẹ́ẹ̀ nípa ti láwọn ètò tó yẹ tó yẹ pé tí náírà kan yín bá sọnù ẹ lè kó ẹsẹ̀ tó wà níjọba àkọ́kọ́ aníkàtà ń pè ní Ọ̀ṣun resident database tàbí dásílẹ̀ database ẹ̀ ní ọ̀jẹ̀ ká mọ iyejú ọmọdé iyejú àgbà iyejú ọkùnrin iyejú obìnrin tó fi jẹ́ pé ìyẹn gan rìn ètò ààbò wa lọ́wọ́ àmọ́ ìyẹn àwọn ètò wà lágbègbè kan àdúgbò kọ̀ọ̀kan ló fi jẹ́ pé àmọ́ àwọn ètò tá a fẹ́ ṣe fọ́kùnrin tá a fẹ́ ṣe fúnbìnrin tá a fẹ́ ṣe fọ́mọdé tá a fẹ́ ṣe fágbà aníkàtà ń pè ní financial dashboard tá a fẹ́ ṣe financial dashboard yóò jẹ́ kẹ́yìn máa ní real time information lórí iye tó wà kó ìjọba iye tí ìjọba ná lọ́wọ́ iye tó kù lápò ìjọba tó fi jẹ́ pé tí náírà kan yín bá sọ̀rọ̀ ẹ sọ pé gọ́fúnà náírà kan wà dàbí lọ́wọ́ ìkànnì yẹn aníkàtà ń pè ní Ọ̀ṣun Child Trust Fund Ọ̀ṣun Child Trust Fund tó jẹ́ pé gbogbo ọmọ tán bá ti bí sí pẹ̀lú Ọ̀ṣun á ti ní investment account tá a máa create fún tó pé owó yẹn á máa gbúrò tó máa fi pé 18 years tó bá pé 18 years wọ́n tó lè gbowó yẹn jáde kò ní nílò pé ọmọ òkùnkàn ọmọ ẹ̀gbọ́n kan rí èèyàn ó jẹ́ nǹkan tó wà foundational nínú ìrìn àjò wọn pọ́n náà fẹ́ dáṣẹ́ kan lé àbẹ́ lọ school sẹ́gbórú yẹn làwọn ò ní orí ọ̀fẹ́ a ní nǹkan tá a bá wò láwùjọ ọ̀sìn a rí i pé wọ́n ti fẹ́ gbóúnjẹ lẹ́nu wa láfíríkà àpẹẹrẹ dẹ̀ nígbà bí ogun ṣe ń ṣẹlẹ̀ káàkiri tẹ̀síkálẹ́sẹ̀ bá ṣẹlẹ̀ èèyàn ó mú Nàìjíríà ètò láti wá sí kalẹ̀ torí ẹ̀ láfi ní nǹkan tá à ń pè ní Ọ̀ṣun agro trade economy ìyẹn wà fún pé bí Nàìjíríà bá fẹ́ work ẹ jẹ́ ká jẹ́ kọ́sùn work ká build different economy lọ́sùn tó jẹ́ pé wà ní reliance lórí federal allocation Ọ̀ṣun agro trade economy ìyẹn ó jẹ́ ká lè build tá à ń pè ní comparative advantage within àwọn local government tó wà láàrin Ọ̀ṣun tá a ṣe nǹkan tá à ń pè ní intrastate trade within Ọ̀ṣun state níbí ìyẹn náà ó jẹ́ ká tó ní nǹkan tá à ń pè ní processing facilities fáwọn tó bá ti ń kó olùkó wà lè mọ processing and finish good yẹn ó jẹ́ ká retain economy á retain wealth wa a ní kàtà ń pè ní storage facility torí tí escalation bá ṣẹlẹ̀ ibo láti fẹ́ oúnjẹ ẹ rí i pé torí nǹkan tẹ́lẹ̀ target lórí wọn fẹ́ gbóúnjẹ lé wọn fi dáhùn Fúlàní kan àbáwọn kan tó pèrè àwọn Fúlàní tó fi ń lọ bẹ́ẹ̀ nǹkan lóko káàkiri ara àdí nìyẹn so a fẹ́ jẹ́ kó jẹ́ pé kí àti survive fún wa kó rọrùn lórí ètò ìlera ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tá à ń jẹ Nàìjíríà lẹ́nu ló ní nǹkan tá à ń pè ní EDTA chemical ló ipò tó fi dúró di àwọn ọmọ àdìkan ó ní nǹkan tá à ń pè ní fluoride ní tó máa ń lò IQ àwọn ọmọ a ní àwọn ètò láti ta gbogbo nǹkan yẹn pẹ̀lú ìjọba a ní àwọn nǹkan tá a mọ̀ sí pé quality control máa wà price regulation máa wà in fact torí agro trade economy a fẹ́ sí wọ́n pé price regulation and price control máa wà tó fi jẹ́ pé iye tẹ́ bá oúnjẹ léjìgbò lẹ́ máa rà lóṣùkú lẹ́ máa rà àfẹ́ lẹ́ máa rà iléṣà tó fi jẹ́ pé àánú a lè jẹ́ pé wọ́n máa jẹ́ ká ní subsidy plan lórí ẹ̀ tó jẹ́ máa fi wà affordable fún aráàlú bá a ṣe láwọn ọ̀kan ọ̀jọ̀kan ètò nìyẹn a ní kàtà ń pè ní Ọ̀ṣun industrial estate tá a fẹ́ ṣe ìyẹn ní ó jẹ́ ká lè ní proper investment program pẹ̀lú àwọn foreign investors
ìyẹn a ní nǹkan tá à ń pè ní Ọ̀ṣun investment bank tá a fẹ́ dá sílẹ̀. ìyẹn wà láti yẹ pé à ń make certain businesses and certain investment on behalf of state ká lè máa fi generate owó. a ní nǹkan tá à ń pè ní local government credit union banks tá a fẹ́ dá sílẹ̀. ìyẹn náà máa jẹ́ pé àwọn local government kọ̀ọ̀kan lè máa ṣe ètò ìrànwọ́ fún àwọn tó fẹ́ dókòwò lẹ̀, àwọn àyálọ́jà, àwọn obìnrin tó fẹ́ ṣokòwò, wọ́n á lè máa etí ní pípẹ́ ṣàlàyé nǹkan tẹ́ fẹ́ ṣe, wọ́n á dẹ̀ sàwọn ètò tó báyìí kan ṣe fún yín, because àwa fẹ́ invest inú aráàlú ni, kò sí pé a fẹ́ tẹ̀rí aráàlú bá, ó lè rọrùn fáwọn èèyàn wa láti jẹ tó yẹ kán jẹ àbí kán lè dá tí ẹlẹ́dàá bá fẹ́ kán dà bí ó ṣe jẹ́ nìyẹn. ọ̀kan ọ̀jọ̀ kéè tó wá ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a ní nǹkan tá à ń pè ní Ọ̀ṣun Youth Infrastructure Corps. Ọ̀ṣun Youth Infrastructure Corps yìí ó wà fún láwọn tó wà ní age of 18 sí 35 tó bá náà mọ̀ sí iṣẹ́ àkànṣe eléyìí tá a fi ń gbé iṣẹ́ fáwọn àwọn agbaṣẹ́ṣe táwọn ìjọba fi ń jówó yẹn àní mọ̀ sí yẹn. owó tó máa fi sọ̀nà ẹyọ ká lè máa fi sọ̀nà bíi 10 bíi 15 torí infrastructure deficit pọ̀. ìgbàlá fẹ́ mítọ̀ tábà ń ba lọ́wọ́ 50 years àtọ̀ àlè mítọ̀, so a ní láti ṣe nǹkan lọ́nà tó yàtọ̀. a ní kàtà ń pè ní Ọ̀ṣun subcontractor program. àwọn under subcontractor program wa yẹn àwọn tó bá jẹ́ artisan, àwọn tó jó ní sí ọwọ́ àbáwọn tó jẹ́ civil engineers, wọ́n máa register lọ́ndà. wọ́n wà lórí website wa, tẹ́ bá lọ sí www.olajideesan.lm yẹn túmọ̀ sí liberational movement olajideesanlm.com. ẹ lè register kẹ́ sign up kó tó di pa dé ìjọba. gbogbo àwọn ètò tẹ́ bá ti sign up fún yẹn, nígbà tí bá ti dé ìjọba, àwọn ètò yẹn la máa pè yín fún tí ẹ ti wà lọ́dà program wa fún, bí àwọn ọ̀kan ọ̀jọ̀kan ètò wa ṣe bó ṣe wà nìyẹn. tá a bá rí jẹ́ rí gẹ́gẹ́ mo ti sọ tẹ́lẹ̀, mo sọ pé ètò ìṣèjọba ṣíṣe irọ́ ẹ̀tàn mọ̀gbọ̀mọ̀gbọ̀ wà ńbẹ̀. èmi ò gẹ́gẹ́ bí ẹnìkan mi ò lè sọ pé mo fọwọ́ sí i. lóòótọ́ mi ń ṣe èmi ò ń ṣe tó mọ̀ nípa òfin lọ títí, ṣùgbọ́n mi ò lè sọ pé mo fọwọ́ sí i. mo tá a bá wò ìjọba tó wà lónìí, ìjọba pé ká máa tẹ aráàlú lórí ba ni gbogbo ní bá dẹ̀ rí pé wọ́n lè fẹ́ gbàjọba lọ́wọ́ wọn fẹ́ máa dé wọn mọ́lẹ̀. ibi ìṣòro tó wà Nàìjíríà ló fi jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n wà ní àwọn ẹgbẹ́ káàkiri ìsìn náà yẹ kán ti rú àwọn ẹgbẹ́ táwa ní láti tì lẹ́yìn torí ọ̀nà la fi lè mú ìṣèjọba tó tọ́ la fi lè mú wọ orílẹ̀-èdè wa. torí àwọn tó wà níjọba lẹ́nìí tínú wọn ń dùn tó ń jẹ irú nǹkan tó ṣẹlẹ̀ yóò sì mọ padà máa ṣẹlẹ̀ sí wọn fáwọn tó bá wà lókè àbáwọn tí àṣẹ kan bá wà lọ wọn láti máa rí pé wọ́n lo ipò wọn àbí agbára wọn láti máa tẹ̀rí àwọn kan bá tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀. ìtí ìṣèjọba orílẹ̀ Nàìjíríà fààyè gbà ó ní gbogbo tó ń ṣẹlẹ̀ yẹn. ọ̀rọ̀ mi yẹ yín, ìtí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fààyè gbà ní àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn tó pé bí ọba ṣe pa bá mú àtúntò bá ètò ìṣèjọba bó ṣe máa rí nìyẹn. kódà mo máa sọ fún yín, irú táwa ń ṣe gan ló tún lè má tún ṣe wá torí kò Nàìjíríà ò lè ní solution kankan, bá a ṣe gbé Nàìjíríà kalẹ̀ kò lè ní solution kankan. wọ́n á dá nìkan tá à ń pè ní implosion, wọ́n set Nàìjíríà up fún ipò, wọ́n decide kó ní implosion ni bí ó ṣe jẹ́ nìyẹn. tẹ́ bá dẹ̀ wò Nàìjíríà náà wọ́n dálẹ̀ bí okòwò àwọn ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ni tó fi dòní ọwọ́ ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ò kúrò. ibo tó bá ní fẹ́ ṣe elections wọ́n ní káwọn kan wá foreign observer kankan, wọ́n wá monitor interest tiwọn ni. àpẹẹrẹ kan máa dẹ̀ fún yẹ́rì pé láìpẹ́ tí àwọn ìjọba àpapọ̀ ṣètò gbígba owó orí, wọ́n pè ìjọba ilẹ̀ France kankan síbẹ̀ àti ìjọba ilẹ̀ Amẹ́ríkà, kí làwọn ń ṣe níbẹ̀ tó bá jẹ́ pé a bá free lóòótọ́. àwọn tó wá sọ pé kí France ọmọ gba owó orí lórílẹ̀ Nàìjíríà tó bá jẹ́ pé a bá free lóòótọ́ sọ kí France máa gbó kí ló táwọn ọmọ gbórí lọ́dọ̀ wọn. ṣùgbọ́n yẹ ká mọ̀ àwọn tá à ní lórí wọn wà ń bẹ̀ láti sìn wá, wọ́n wà ń bẹ̀ láti protect interest àwọn ìjọba lókèrè àbí kí n sọ pé àwọn foreign entities. a nílò láti jẹ́ káwọn tá a wà ní orílẹ̀-èdè ká jẹ́ kí iye wá sí káyé mọ́ rí adarí nínú àwọn tí ọmọ benefit nínú ìṣòro wa àbáwọn tí ọmọ tẹ̀ wá lórí bàbí kò sí pé àwọn tó jẹ́ pé wọ́n ní ìmọ̀ òye ọgbọ́n ìtẹ̀dẹ̀ fi ń ṣe adarí ọkọjá pé lòlò ní làkàntì àbọ̀kọjá àwẹ̀ mélòó lọ́kà kò ní í ṣe pẹ̀lú pé báyà wúlò ká gbó mi kó tó lábòye ọbẹ̀ látòrí òótọ́, ọbẹ̀ látòrí pé kó láníyàn tó dáa láti sin ìlú. ìtawà fẹ́ ṣe ni pé àwọn fẹ́ sin ìlú ni ìtawà èèyàn wọ́n jẹ́ ló ṣe pàtàkì sí wa. òun sì tí wọ́n fẹ́ jẹ ní ìsìn táwọn èèyàn sì tán máa sáré fi nǹkan tàn mí torí báwa gbàgbọ́ pé báwọn èèyàn bá jẹ́ tó yẹ kán jẹ́ ìtí wọ́n jẹ́ ó dìrọ̀. ṣùgbọ́n nípa báyìí ò lè jẹ́ tó yẹ kán jẹ́ ìní ọmọ benefit tó wà ń gbòòrò torí pé lásìkò bá ti dó wọ́n fún ẹlẹ́gbẹ̀rún 5 ẹgbẹ̀rún 10. sí àmọ́ báwo àwọn ọ̀dọ́ tó bá níṣẹ́ lọ́wọ́ sí ẹ̀kan lè kó wọn pé ẹjẹ́ ń kó bí 1000 kan máa tẹ̀lé mi káàkiri. àwọn tẹ́lẹ̀ tẹ́ láwọn olóṣèlú káàkiri, àwọn olóṣèlú ò lè gbàdúrà pọ̀ dáa fún wọn láyé torí pé tó bá dáa fún wọn ni máa rí wọn kó káàkiri, wọn ọ̀dẹ̀ ni máa rí wọn lò fún jàgídíjàgá. ìdí nìyẹn tó fi jẹ́ pé bá dáàrin àwọn tó ṣe jàgídíjàgá ṣe lè ráwọn ọmọ olóṣèlú bẹ́ẹ̀. àwọn míì wà ló òyìnbó, àwọn míì wà káàkiri bẹ́yẹn bí ó ṣe jẹ́ nìyẹn. a nílò láti jẹ́ kí ìyẹn wọ́n ṣí. ìjọba wọn ó fẹ́ẹ̀ ní í ṣe pẹ̀lú bíi màdàrú ju pé kéèyàn mi ò rí ibi tí mi ò rí ibì kan àgbámú bẹ́ẹ̀ tí ẹ̀ lè sọ pé ibi tó nítumọ̀ rí.
tẹ bá wò tó máa ń pe kíní kan GDP kí ni GDP Nàìjíríà gbà tó dé kí wọ́n tó dé ìjọba bóyá $360 something billion kí ló wà lẹ́nu bóyá lọ́wọ́ $200 billion nǹkan tà nígbà yẹn kódà bí ẹ bá sọ pé fún state kan ní 10 billion allocation sí 3 billion allocation ìgbà kan tó dé ìjọba ojú 10 billion lè ṣe tó máa ṣe tí 10 billion allocation ṣe máa ṣe tó nǹkan nọ́mbà lásán la ni owó ṣe ní kò sí value kò ní purchasing power àwọn náà dẹ́ni sàdé náà gbé kán reduce purchasing power kan ṣe kíní kó gba àwọn àdúgbò ìlérí wọn náà dàmú sẹ́yìn wọ́n sọ pé ẹ̀gbọ́n tá à ń ṣe ìtàn gbàdúrà náà ìtàn wà fún náà ní tó ń ṣẹlẹ̀ so tẹ bá rí ẹ rí pé kankan tó ṣẹlẹ̀ nígbà ní pààyàn kan bì kan sì kan tó ronú pé wọ́n sọ̀rọ̀ pàbí wọ́n lọ bí wọ́n ti lọ France bí ẹ̀mejì wọ́n nílò láti lọ jábọ̀ fáwọn ará France fáwọn tó ń bẹ̀ wọ́n ṣe. ìmọ̀ràn mi fáwọn èèyàn pé ní Ọ̀ṣun nípa ètò ìdìbò oṣù kẹjọ ni pé àkọ́kọ́ kí á bẹ̀rẹ̀ sí rí adarí nínú wa kò sí bọ́ nínú ara wa kò sí bọ́ bọ́ sí sórí tí náà kí o sí ẹ má rò pé nìkan jù mí lọ ẹ má rò pé torí pé nìkan lówó ó lé àmúyẹ lóòótọ́ wọn fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rórí gbé àpẹẹrẹ dẹ̀ ní pé tẹ́ ẹ bá wò wọ́n lè ní kéèyàn náà ẹgbẹ́ kan lè ní kan ta fọ́ọ̀mù lọ́ndẹ́ mílíọ̀n kan ta fọ́ọ̀mù 150 million ẹjọ́ èlò ní gbogbo sálárì civil servant fún 35 years in service wọn ó túmọ̀ sí pé wọ́n ti marginalize over 95 over 99% Nàìjíríà gbẹ́ ẹ̀ lẹ́tọ̀ọ́ láti díje bó ti wù kẹ́ ẹgbọ́n tó àbíkẹ́ lóye tó ṣùgbọ́n ní ẹgbẹ́ wa àti láwọn ètò kódà tí ẹ bá jẹ́ ẹni tó lákìtìyàn bẹ́ẹ̀ ní owó tẹ́ ẹ fẹ́ fi ra fọ́ọ̀mù ẹ máa ráìtì lẹ́tà àwọn fún yín wíwà ọ̀kan ní kẹsàn 50% irú àwọn fọ́ọ̀mù bíi house of assembly bíi 250,000 ìwà bíi ìṣègùn tó ti reduce owó ti gómìnà dà pé yá 1 million àbí èlò ni gómìnà senate bí yá 1 million tó jẹ́ owó tó pé ó lè rọrùn fún oníṣẹ́ ìjọba láti rí kólẹ̀ afẹ́kọ́ àwùjọ káwọn yóò bẹ̀rẹ̀ sí í ṣàmúlò ọgbọ́n ìmọ̀ àtòyé tán ní láti tẹ̀ òjò wá síwájú káyé máa rí adarí nínú àwọn èèyàn àbí àrú àwọn ẹgbẹ́ tó ń ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ báà làwọn ẹgbẹ́ kan ṣe máa ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ láti ọdún 1999 táàdẹ̀ mọ̀ wò páwọn ló tún mọ̀ fún aládarí jẹ́ kátẹ̀lé ṣé ìṣòro tá à ń pè ní PDP tó padà di ìṣòro tá à ń pè lákọọdù lọ́sùn torí àwọn padà yálé àkọọdù lónìí sóò lásọ pé ó tó kátẹ̀lé irú àwọn èèyàn kan náà ni ṣé ìṣòro tá à ń pè ní APC sáwọn náà látò sọ pé a fẹ́ tẹ̀lé iye wa nílò láti ṣí ká mọ̀ pé ọ̀nà tá à ń gbà tẹ̀lé olórí yẹn kò sálà kò sásì orí kan tó lè tibẹ̀ jáde bí kò sí pé àgàngàn ká bẹ̀rẹ̀ sí sojúṣe ara wa ká rí i pé àti tàwùjọ wa síwájú ojúṣe gbogbo wa ni kò wà fáwọn kan gbogbo wa la nípa láti kó láti rí pé àwùjọ wa ó tẹ̀síwájú dáadáa ká dìbò fún òótọ́ ká dìbò lọ́nà tó yàtọ̀ ká lè bà ní àwùjọ tí ó yàtọ̀